lórí ọ̀rọ̀ ikú gbajúmọ̀ olórin ni Bùnmi Akínàánú omijé ojú mi. Lizzy Anjorin ti sọ̀kò gbá àwọn kan lórí, ẹ gbọ́ ohun tó sọ. Omijé Jésù, omijé ojú, ó kú. This is a woman that has supported you guys. This is a woman that has used her talent. This is a tó bá wò dáadáa tàdúrà yín bá ń gbà. Tó bá jẹ́ pé orí burúkú ò kọlù yín. Tó bá jẹ́ pé àìnítìjú kò pa yín kú. Irú òkú Omijé ó yẹ kẹ́ ẹ dáwọ́ bò ní, kò yẹ kẹ́ ẹ jẹ́ káráyé mọ̀ wípé ó kú. So nǹkan tẹ́ ń sọ fún wa sì ni pé tí a bá rí ọmọ kékeré tó fẹ́ fi ohun ẹ̀ àbí tó fẹ́ fi support Christianity ẹ gé wọn lulẹ̀ ní kékeré. Tí àwọn babaláwo bá ń sọ pé wúwo lẹ́nu àwọn wo because àwọn babaláwo mọ̀ pé àwọn òkókó wà tó bá dé ta ó máa lé àwọn èèyàn. Omijé kì í ṣẹni tó yẹ kó kú, kẹ́ ẹ gbé òkú ẹ̀ síta, kò tẹ́ ẹ kẹ́ ẹ jẹ́ káyé gbọ́ kó kú because ẹ lè rí bí ohun tẹ́ ẹ fẹ́ fi tú wa má gbà tẹ́lẹ̀ máa rí vision fún. Ṣùgbọ́n kò sí ẹ̀dá kan ní ayé tó mọṣẹ́ ṣe tó máa rí wípé ó fi lélẹ̀, ó fọ̀nà lẹ́, ó fi voice ẹ̀, ó fi máa ń gbé Christianity, ó wá kú tán. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ, ìwọ ló kúkú sọ máa gbọ́. Tí ọ̀nà ìdẹ̀lọ́lọ́run máa ń gbà bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n ǹjẹ́ àkọ́ bí ara sí ẹ má jẹ́ kí n gbà wá lá. Ẹ máa gbọ́. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sí ohun tí Lizzy Anjorin sọ lórí ikú Bùnmi Akínàánú omijé ojú mi?